irul markas gbogbo àkọlọ́run bá wa sí fún bàbá mi ọlá àwọn ẹni ọlọ́run ọlá Muhammadu Rasulullah BVN àwọn àfáànù BVN àwọn àfá ẹni tí ó bá ti fẹ́ mú dírù kò ní BVN BVN gbogbo àwọn àfá pátá bẹ́ẹ̀ ni àfá yòówù tí ó bá ti fẹ́ bàbá Alágége kò gba BVN nù BVN níṣẹ́ òun ni kó wá sí nílò tá a fi rí nǹkan sí láyé níṣẹ́ ọ̀rọ̀ àbọ̀ lọ mọ́kà níṣẹ́ àbíkó ní BVN ó bá ti wá fẹ́ bàbá Alágége ò ní BVN ó bá yìí ti ní BVN Nàìjíríà tá a wà yìí òun gbé kọ̀rọ̀ ayé nu ògbé ta ayé ọgbọ́ kọ́dà bọ́ bá ti ní BVN ò ní NAFDAC torí ìyẹn náà máa ní NAFDAC ẹ lọ rẹ́gísítà BVN rẹ́gísítà BVN ni ẹ fi ráyé gbé bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ bàbá Alágége ẹ̀yin náà rí pọ̀rọ̀ yẹn ọmọ lójútù àbátọ̀ ohun tó lóun ọ̀fẹ́ rí pọ́ parí máyí lá nísìnyí tẹ́nìkan òrí mánì ẹ̀ ń bẹ láyé àmẹ́nìkan ọ̀gbọ́n ẹ̀ mọ́ ọ sọ̀rọ̀ ẹnìkan ọ̀gbọ́ ọfà ayà ayọ̀dùn lẹ́nu ẹ̀ mọ́ ọfà àdìsí ọlọ ọlọ́run ó tún tutukutu orí wọn ní BVN bàbá Alágége òun ní BVN ní gbogbo àwọn àfà wàhúwà kalẹ̀ àáfíà lil badan bàbá Alágége gan àláfíà ní fara o ti bá ọ̀rọ̀ wọn lásán gbogbo ọ̀rọ̀ wọn lásán ìfìmọ̀ fún ọ ní àlàáfíà wà má ní tàmá bí i sa'ida wà má ń tàrà kàwú ṣàkà ọgbọ́ ẹni tí ọba súnmọ́ bàbá Alágége ó sórí ire nù ẹni bá lóhun fi bàbá Alágége ilẹ̀ pé à ní bá a ṣe eré ibú nù ni kọlọ́n mọ́sá wọlá nàbí kọ́ bá wa sàlékún dáadáa fún bàbá wa alùbáríkọ̀ọ́lá àwọn ẹni ọlọ́run lílá bí kan tá a máa ń ṣe fún bàbá ramadana ní nǹkan yìí gbogbo àwọn bàbá Alágége náà oríire tá à ń ṣe lára bàbá ọlọ́run má jẹ́ nínú dèrè fún wa lọ́wọ́ má wàá jẹ́ àfijọ́ kan wo eré ibú àpadà sí ibú ni kọ́ máa bẹ pẹ̀lú bàbá Alágége kọ́ máa wá ṣàbòsí wọn àpadà sí ibú ni púpọ̀ èmi máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni wípé báyé tí ń wò mí pọ́ bàbá Alágége yìí ó ti bá wọn mazọ́ irú mi táwọn èèyàn ń wò yìí wọ́n rí ọmọ bàbá Alágége lára mi traces lásán ni wọ́n rí ọmọ bàbá Alágége gẹ́gẹ́ ń bẹ nínú lára àtàyè ṣe ọmọ bàbá Alágége gẹ́gẹ́ ń bẹ ní kìtì ni wọ́n máa gbénú kìtì táwọn gbé ta ẹbí ìfẹ́ bàbá Alágége kìtì ni wọ́n máa gbénú kìtì táwọn máa gbé ta òun nìfẹ́ fi jẹ́fẹ̀ kò ní dáa fún fẹ́ tó ní sí bàbá Alágége lójú tó ní lẹ́yìn kò ní dáa fún wà àtìfẹ́ rẹ̀ ọmọ nífẹ̀ẹ́ bàbá Alágége lójú wà nífẹ̀ẹ́ wọn lẹ́yìn wèrè ní ọya wèrè láti inú oyún rẹ wá Ọlọ́run bẹ pẹ̀lú bàbá Alágége lójú ọwá dẹ́yìn ọwá ń wí nǹkan mi kájí dáfọ́ wà yìí ọtún á pàdé ọ̀tá òun dì máa wọn rẹ̀ ní sí ọ̀n lọ bí àwọn ọ̀tá wà òun jòkó ọ̀tá ń sọ̀rọ̀ wọn náà ń fẹ́yìn ó sì ló fẹ́ràn bàbá Alágége wèrè ní ọjà rẹ̀ you dey craze kìtì ni wọ́n máa gbénú kìtì táwọn máa gbé ta ni òun nìfẹ́ bí jẹ́fẹ̀ láyé sì fẹ́ tu ẹ̀ àwọn afẹ́ kan bẹ ìfẹ́ tu ẹ̀ ìfẹ́ lásán nìyún ìfẹ́ kó dé ní méjì àkọ́mọ́ ní àwa lọ́mọ bàbá Alágége àwa lọ́mọ àwọn kan bẹ tọ́já sí pé ìfẹ́ wọn sí bàbá Alágége ìfẹ́ tó lálàáfíà tọ́pọ̀ ni tẹ́ kankan òṣìṣẹ́ tẹ́ bá ṣàdúrà fún wọn kò ní dùn mọ́ wọn ẹ ṣàdúrà fún bàbá Alágége wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ àwọn kan bẹ àwọn kan bàbá Alágége tajà bàbá Alágége tajà ọjà ló ń rí òkùnú ni ọ́ bàbá Alágége jẹun nìkan ni wọ́n wá ń rí wá rí ti ń bẹ nú ọgbọ́ báfà àti ẹ̀ náà bá ṣe jẹun ní fi jẹun náà ẹbọ wà lẹ́bọ̀ lé àfà rẹ̀ ẹbẹ̀ gbé bá tó àfà rẹ̀ sórí báwọn láìkẹ́ ẹnìkan gbẹ̀jú bá jọ wùfí orí tọ́lọ̀ bá mú tọ́lọ̀ fẹ́ mú mi jọ́kẹ́ kóhun ní báyà fọ́tò fọ́tò mi àti fọ́tò yìí tó wà ní dp báyìí ìmọ̀ wù lérí ọ̀ wá ti rí báyà fọ́tò dìse mo ti rí báyà fọ́tò ọlọ́wọ́ jẹ́ òṣèṣe tẹ́rí ìfẹ́ méjì nìfẹ́ àwọn afẹ́ kan bẹ tó pàtẹ́nì tó ẹ̀mí ìfẹ́ tó so mẹ́mí àwọn afẹ́ kan bẹ tó so mára ìfẹ́ kan bẹ tó so mẹ́mí ìfẹ́ kan bẹ tó so mára àwọn afẹ́ tó so mẹ́mí làgbà kò fẹ́ òun ní fẹ́ kú òun ní fẹ́ lè la ó di màjínúnù ọgbọ́ bẹ́ẹ̀ ni ana fi obil mudir majnun obil mudir kìí ṣe wèrè tọ̀hún o ọwá lọ lọ́pọ̀ ma gbogbo làákàyè àti rí àwárí nǹkan kàrò májú bàbá wọn lọ ẹnu díẹ̀ lọ wárí òun tí ń bẹnu pọ̀ àwọn afẹ́ kan wá ń bẹ ìfẹ́rí ahánì kan tọ́ráfẹ́ lẹ́dàn ala harfin
ọgbọ́ Àgbọ́yé bàbá. ẹni àsọ bá ti hàn mọ̀ká ìrún ní ti máa ń nàbì yìí wọ́n bá ń rí oore wọ́n bá rí pé gbogbo ẹ̀ máa ń dá tí gbogbo ẹ̀ ń ṣe wọ́n ní àsọ bá ti wọ́n fìtínà tú tí wàhálà bá wá dé lórí ọ̀rọ̀ bàbá lágége ó ti wá ń kọ̀ lábà aláwájú yìí yóò wá sá sẹ́yìn aláwọn jákùmọ̀ ni wọ́n lè wọ bẹ́ẹ̀ ni kàṣírà dúnìyà wal àkhírà ó ṣòfò láyé àtàlùkìyàmà bọ́ọ̀ jẹ́ wẹ́dí káàsì gan láti kí á máa gbàsà tiwa lọ́wọ́ rẹ̀. ó ṣòfò. Gbàsà tiwa lọ́wọ́ rẹ̀. Bàbá ṣé Adam máa fi ẹ̀mí lẹ̀ nábì mọ̀rìkàsí òwúdíkà wí wọ́n fẹ̀mí lẹ̀ fáwọn ọmọ ọlọ́mọ pé káwọn ó kú lédi káwọn àwọn ọmọ ọlọ́mọ ó lè yè àwọn fẹ̀mí kalẹ̀ àwọn wá lọ tán àwọn wá fẹ́ kú lédi kọ́mọ tí wọ́n lè yè. Allah. Bíkú wọ́n náà fẹ̀mí sẹ̀sẹ̀ mi ẹjẹ́ àfẹ̀mí sẹ̀sẹ̀ mi. An-nafsu bin-nafsi. An-nafsu bin-nafsi mi tá ti lónù. Masha Allah. Fẹ̀mí sẹ̀sẹ̀ mi fún bàbá ṣé ká Adam. Àwọn kú fún ọ. Àbá bí Adam kú fáwa ni. Masha Allah. Ebi torí wàhálà gbogbo ọmọ ọlọ́mọ kún lè yè. Òun ni gbogbo wàhálà stress àìsinmi lọ́sàn àìsinmi lóru lédi kọ́ ọmọ ọlọ́mọ ó lè yè. Wọ́n tún wá kọ tíra lọ́bẹ̀ kó lè jàǹfààní fún gbogbo àlùmọ̀ yìí. Wọ́n wá ṣe gbogbo ẹ̀tàn kọ́sìm. Hayyakumullah. Ní bàbá wọra wọn jọ kan wípé wọ́n á wọra wọn ní 30 ọdún 40 ọdún gbà wọ́n á wọra wọn pé èmi náà mo wá rí báyìí ibi tí mo hans bí Adamu hans gan. Wọ́n hans. Chocolate. Bàbá mo dúró ṣe wọ́n ṣe hans yẹ. Àwọn Mọ̀lánà ṣe Adamu tún hans ju àwọn alágé tòní lọ. Nígbà tí bàbá bẹ́ẹ̀ ni wọ́n hans bẹ́ẹ̀ wọ́n á torí ọmọ ọlọ́mọ bàbá ní ẹwọ́ bí mo ṣe kù torí kí ẹ̀yin ó lè bá wúlò kiri pa àwọn bàbá tó bí ẹ̀yin ọmọ parẹ́ ẹwọ́ bí mo ṣe kù. Wọ́n fi nafsu wọn ṣe fìdáwù ni wọn ló bí òfùdí kàrú yìí ń gbà wọn ṣe òfùdí kàrú yìí lánàá nítorí tiwa tọ́wá di lónìí kọ́ ẹ ká fi ẹ̀mí san ẹ̀mí káwọn fẹ̀mí wálẹ̀ pé gbogbo tí ọba sọ máa wọn kọ́sà wa náà kájọ tán síbẹ̀ wọ́n wá dé wá di wípé nǹkan lába yìí àzọ́ bá tí wọ́n fìtínà tó fìtínà wá dé lérí ọ̀rọ̀ bàbá lágége àbọ̀rọ̀ mímà táwọn kan wá dìde tí wọ́n máa fa bàbá wa wọ́n máa fà wọ́n lọ nǹkan lába aláwájú ìhì ọwọ́ dákẹ́ ìwọ́tọ́ ibọ̀ máa ń sọ̀rọ̀ méjì àtẹ́lẹ̀ ọwọ́ ṣe program láàrin gbà wọn kàṣírà dúnìyà àbọ̀ ó dé wá sí kọ̀ sọ̀rọ̀ wọn bá tiẹ̀ lọ kéwu ṣé Adamu ṣe ń bẹ lára rẹ̀ kàṣírà dúnìyà wal àkhírà ó ṣòfò ayé ó ṣòfò ọ̀hún. Al-khusranul mubin àwọn adúgbò ẹgbẹ́ ọlọ́run fà wá sí.